ṣọdún èyí. Kò ní já ṣe mọ́. Ó ti ṣọdún èyí àyà. Kò ní já ṣe mọ́. Láṣẹ Sátìyà lókè, láṣẹ àdániwáyé. Kò ní já ṣe mọ́. Alámọ̀kẹ́ mo tún dé o. Èmi lọ́mọ amúrù mẹ́fà yábọ̀ gbẹ̀dọ̀. Ẹ̀ta gbérí gègé, èjì mú kùkú rodò. Èyí lílá erínrìn ẹ̀dẹ́bòrò dẹ̀ṣẹ̀ mo tún dé. Ọjọ́ orí ẹni ó lé ọdún kan sí mímọ́ ó ṣe kọ́ rárá o. Sátìyà lókè ní fúnni lóore ọ̀fẹ́ láti ìpẹ́kórí ẹni ó kájú. Òní ọjọ́ ìkẹtàdínlọ́gbọ̀n oṣù keje ọdún. Ìní ṣàyájọ́ ọjọ́ tá a bí Yàyà Arówólò ọmọ Bákàrè sínú ayé mi. Ọdún èyí ò wá ní ìjà ṣe mọ́ fún ọ lórúkọ Ọlọ́run ọba. Yàyà Arówólò ọmọ Bákàrè máa ń gbọ́ bí mo ti wí o. Ẹ̀gbọ́n Dúpẹ́ ní London, ilé ńlọba wà kówódé. Ẹ̀kúnlé ńlọba wà kówó ọ̀dẹ̀. Yàrá ńlọba wà kówó kọ́kọ́ lé. Torí rẹ ni mo fi ń pèrè rẹ, ìwọ ló lò ní. Mọ̀ dá gọ̀jọ̀gọ̀jọ̀. Owó kì í ọbí ológun ẹrú o. Ẹ̀gbọ́n Aṣíwájú òyìnbó elépo. Owó kì í ọbí oníwọ̀n fa ọgbọ̀n. Bàbá Abílí. Owó kì í ọbí ológun kẹ́kẹ́. Bàbá Azeez má kì í ọbí ọlọ́gbọ̀n Abájá. Torí èmi mọ̀lẹ́ àwọn bàbá rẹ̀. Ìgbìmọ̀ Èkìtì níṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ọmọ ọlọ́sàn kọ́dún rọrọ jíyọ̀ ọmọ olóòkú ọdún o. Ọmọ ọlọ́sàn kọ lérí ìtẹ́. Ọmọ ọlọ́sàn kọ bàrú létí kẹsì ìbálẹ̀ èdè ajagun. Ọmọ olúgbìn nílá ugbó ìniràn kọ bẹ̀rù kọ yọjú. Èrú báyìí ń gbó ìniràn. Ìkẹ́ ẹ̀yà jù gbìrìn. Kùsì àrò ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́rin wo. Ọmọ ìwò wà. Kọ́ ọba gbọ́wọ́ wà. Kọ́ ọmọ wa gbà ọ̀rà líjèrò. Ó jèrè òkòkò ọ̀sẹ̀rùn súnmù náà. Ọmọ Àtàbàtúbú àlejò. Àtàbàtúbú àlejò. Àtàbàtúbú àlejò kì í ṣolúlé kọ́rẹ́kọ́rẹ́. Ọmọ ojú mi nà bí ìdára rẹ̀ inú. Ọmọ rẹ̀ àpèdánù ọ̀ra rẹ̀. Ọmọ olùkù dídébù gbá. Ìkọ́ ọmọ ajagun lọ́jà ìràn. Ọmọ àṣẹgbà ìkàn lérí èrò. Bàbá Razak máa gbọ́ bí mo ti ń wí o. Bàbá Kazeem àti Jamal máa gbọ́ bí mo ti ń kó kílé àwọn bàbá rẹ̀. Ọmọ olúgbé ọkọ̀ lù gúdúgúdú yín lọ́nà rà. Ó lẹ́gọ̀ ògòrògò lérí ẹ̀ o. Ọmọ eléyìí ọ̀pọ̀ mọ́ sí. Òyì àjò ní gbẹ́lẹ̀ rú kì í mú bo tọmọrin lọ́nà rà. Ọmọ ọlọ́rà bá èyé. Ó kù lérí ẹ̀ ó ṣe ẹ̀ṣọ́. Ọmọ òṣì kì í pò yí kẹ́kàn sí máa gba ọ̀rọ̀ àjòyè. Òun náà ọ̀nà pò yí kẹ́kàn sí mọ́mọ́rin ọbùtún. Bálẹ̀ gàrìṣà òkè. Mọ̀jà lẹ́lẹ́mi sọ́kúrẹ́ èrè ọba rí. Ọmọ amẹ́sẹ̀ kan sórí àwọn mú kòkó kù lérí ògbìn. Òyì àjò ní gbẹ́lẹ̀ rú o. Òyì àjò ní gbẹ́lẹ̀ rú kì í mú bo tọmọrin lọ́nà rà. Ọmọ abẹ kíkú uṣu rìn ilẹ̀ kìrìkìrì lókè gbẹ̀sẹ̀. Òkè gbẹ̀sẹ̀ lulẹ̀ uṣu. Kí ọmọ ọmọ mẹ́rin kankan yún bẹ́ẹ̀ torí kú uṣu bọ́bà àtàtàrà lulẹ̀ rìn. Èwì àrẹ́gbọ̀nà. Ẹjẹ́ mi kú dẹ sẹ́sẹ̀ ọmọ mi kí mi yá òyìn. Ibi kì í jùjà ìbẹ̀tẹ̀ kì í gbólé òmọlẹ̀ ọ̀nà ìniràn. Kì í mú kéré kéjì bẹ̀tẹ̀ torí kí n mọ́ bá a jẹ jura rí lọ. Ẹ ìṣojú ríran kọ́ o. Ọmọ Bákàrè ẹ ìṣojú ríran kọ́. Èṣì dálẹ̀ ibi tí ní. Òlámẹ́yún òkè ọ̀rá mẹ́gun. Oníjọ́ mú méjì méjì ìbọ̀kọ̀lú lérí. Ọmọ àṣẹgbà ìkàn lérí èrò. Ọmọ olúrokò ṣọ́lẹ̀dẹ̀ mi. Ọmọ olúrokò atẹ́rìgún balẹ̀. Ìrókò kan ṣọ́lẹ́dẹ̀ ní kéèkì ní ẹ̀rùbọ̀ ọjà. Ọmúrókò parí ọgbọ́n. Ọmọ amúrókò di gbogbo aṣọ. Bẹ́bí ni wọ́n pò kí ilé àwọn bàbá rẹ̀. Mo lóògùn ọdún o. Yàyà Arówólò ọmọ Bákàrè. Aṣọdúnmọ́dún níṣẹ́ àwọ̀ aṣọdúnmọ́dún. Aṣoṣùmọ́ṣù níṣẹ́ àwọ̀ aṣoṣùmọ́ṣù. Torí ọdọọdún ìlà arórógbó. Ọdọọdún ìlà ráwùsá. Ọdọọdún ìlà rámọ̀bì lórí àtẹ. Akànnàmọ̀gbò kì í pọ̀dún jẹ́ láyé. Ẹ̀gbọ́n Dúpẹ́ ní London mo ní kó gbó bí olú gbogbo sí gbó. Ẹ̀gbọ́n Aṣíwájú òyìnbó elépo kó gbó bí olú gbogbo sí gbò. Kó gbó bí àgbàkangbàkan nílé fẹ́ lọ́jọ́ sí.
tó fọmọ owú ṣòǹde ọrùn owó ọ̀hún yọ títí owú dọ̀kíní. bàbá Bílí bàbá Azeez bàbá Razak bàbá Kazeem àti Jamal kò sí bó ti pẹ́ láyé tó ọmọ ni mo sáré ọmọ lórúkọ lọ́rùn wọn bá ó ti nírí kò ní mọ́ kò mọ̀ níjà ìpín ìrẹ̀láṣẹ́ àdáni ń wáyé alámọ̀kẹ́ mo dánú dóná mo dánú dóná mo fẹ́ padà lé àwọn bàbá mi ọmọ onílé ọlá ní mí èmi náà ìlànà àwòrán ìtúrẹ́.